ẹ káàbọ̀ padà sórí fúnra mi tí a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire. Ní Yorùbá man. Lónìí abala tó yàtọ̀ sí ìdá tí ń ṣe tẹ́lẹ̀ la tún mú wá. Èyí ni a ń pè ní ìyàtọ̀ tó wà láàárín ọ̀fọ̀ àti àyájọ́. Lákọ̀ọ́kọ́ náà, kí ni ọ̀fọ̀ kí ni àyájọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire? Ọ̀fọ̀ ni a máa ń pè ní ògèdè, ọ̀fọ̀ ni ògèdè, ṣùgbọ́n ní ìdàkejì ní apá kejì ògèdè ni àyájọ́, ògèdè ni àyájọ́, ọ̀fọ̀ ni ògèdè, ògèdè ni àyájọ́. Ṣé pé méjèèjì ó yàtọ̀ sí jìnnà síra wọn gidigidi. Ó dàgbà tí èèyàn bá fi plantain chips tá bá fi ń wé dòdò kiri ni. Báwo ni a ṣe ń lo ọ̀fọ̀ àti àyájọ́ ní ilẹ̀ Yorùbá? Kí ni nǹkan tí a ń fi ọ̀fọ̀ àti àyájọ́ ṣe gan? Tí ìjà bá wáyé láàrin alágbára méjì, ká ní pàápàá jù láàrin ìlú méjì nílẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n fẹ́ bára wọn jà kàn fún. Ẹnìkan máa pe tíìmù kan máa pe ògèdè, tíìmù kan máa pe àyájọ́, tíìmù kan máa pe ògèdè, tíìmù kan máa pe àyájọ́. Máa gbọ́ òrùkú tìǹdì òrùkú tìǹdì òrùkú gbígbọ́ ọmọ gbogbo ọlọ́dẹ tì ró, ìyẹn ọ̀fọ̀. Àyájọ́ bámi náà mọ̀ mí kò dé ní ọlọ́mọ, bámi náà mọ̀ mí kò dé ní ọlọ́mọ, bámi náà mọ̀ mí kò dé ní ọlọ́mọ. Àgbàdo sí kòtò ó kọ́ ayé kùlọ̀ gbọ́, ọmọ máa fi ọ̀fọ̀ yẹn àyájọ́, ọmọ máa fi ọ̀fọ̀ yẹn àyájọ́.